Hello, hello. Ẹ̀yin èèyàn mi, eléyìí lágbára pọ̀ o. Àwọn èèyàn wa ti bínú tán o láti inú kọ́mẹ́ǹtì ní íńtánẹ́ẹ̀tì. Wọ́n bá ní wọ́n máa ń pariwo olè. Wọ́n ní olè ní Ashley o. Ashley ológun tẹ̀bà tí o. Pé eléyìí lágbára o. Pé kí ló dé wọ́n ló lọ mú àwọn láfògìdì wá o. Pé kí wọ́n bá òun gba ẹ̀tọ́ ọmọ òun lọ́wọ́ kábíyèsí o. Wọ́n ní ṣe eléyìí wá lágbára. Àwọn èèyàn náà dẹ̀ kẹ́sẹ̀ lẹ́sẹ̀. Ẹ wá wo báwọn èèyàn, wọ́n mọ̀ wá embarrass o. Wọ́n ní kí kábíyèsí tó lé wọn kúrò láàfin. Wọ́n ní kì í máa ṣe kékeré o. Wọ́n ní kábíyèsí ó lé wọn, ó embarrass wọn, ẹsẹ̀ wọn ò balẹ̀. Mojú tì wọ́n, ẹsẹ̀ wọn wọ́ turutu kúrò láàfin. Wọ́n ní kì í máa ṣe kékeré. Wọ́n ní ṣe Ashley gbé wọn dìde pé òun ti ṣe gbogbo tẹ́ẹ̀sì o. Gbogbo tẹ́ẹ̀sì tán kí ni kábíyèsí fẹ́ sọ pé kó òun tún ṣe. Ṣé òun máa kúrò láàfin láì ṣe pé bóyá ọmọ òun rí nǹkan kan gbà pẹ̀lú wàhálà tóun ti bá kábíyèsí ṣe. Pẹ̀lú gbogbo akitiyan òun àti kábíyèsí láàfin. Pé kábíyèsí kò rí tọmọ òun. Kábíyèsí wá ní kí wọ́n sọ fún pé nǹkan táwọn èèyàn ẹ̀ tí ẹ̀ bá wá ní pé àwọn àgbàlagbà bẹ́ẹ̀ yẹn. Ṣé ẹ mọ̀ nǹkan tó ń sọ nínú íńtánẹ́ẹ̀tì? Wọ́n ní ṣé lóòótọ́ ni wọ́n lọ wádìí Ashley pé ṣé ọpọlọ ẹ̀ pé ṣá. Ṣé kì í ṣe pé ó ní mental problem? Because ọ̀rọ̀ yìí kan yìí tó ń sọ títí látijọ́. Àwọn tó tún tẹ̀lé gan pé ṣé àwọn náà ṣiṣẹ́ fún kábíyèsí, náà ṣiṣẹ́ sí kábíyèsí ní ààfin, náà ṣiṣẹ́ sí lọ́wọ́. Ẹ mọ̀ nǹkan tí Ashley bá wá ní pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní Ọ̀jájá park yẹn pé kí kábíyèsí ó wílẹ̀ fún ọmọ òun. Ṣẹ́yìn ìyẹn Adémákinwá. Bí Akéde Mákindé dẹ̀ ni pé wọ́n ní kó fún ọmọ ẹ̀. Òun ò ní gbà o. Òun kàkà kó òun para òun. Nǹkan tó dẹ̀ máa gbẹ̀yìn ẹ̀ nìyẹn. Pé so Adémákinwá o. Òun ò lè ṣe. Gbogbo nǹkan tó gbé fún, tó ti wíìlì fún Tádé ní ká wò. Kọ́ ọmọ má rí nǹkan kan gbà. Ọ̀jájá park yẹn kọ́ wílẹ̀ fún ọmọ òun. Wọ́n dẹ̀ ti sọ pé Ọ̀jájá park yẹn tí Tádé ní ká wò ni. Ó ní dandan pé òun máa gba ti Ọ̀jájá park. Òun dẹ̀ máa gba Ọ̀jájá mall. Àwọn Christian kìíní kan kéékèèké. Àwọn Christian kìíní kéékèèké àbí Christian àwọn ṣọ́ọ̀bù kéékèèké. Wọ́n ní ó ní kan tó wá pín àwọn yẹn lé fún ọmọ tòun. Therefore, wọ́n ní nǹkan tiẹ̀ tún wà ní University of Ife. Wọ́n ní àwọn kéékèèké yẹn, àwọn mall kéékèèké yẹn pé òun máa gba méjì nínú ẹ̀. Wọ́n ní tó bá rí gbogbo nǹkan tó kà táwọn láfògìdì tẹ̀lé láti wá ṣe ní ààfin. Wọ́n ní kì í ṣe wọ́n ní àwọn kìíní ní olè. Ashley ò ní tìjú. Wọ́n lò gbójú olè ní ẹ́. Nǹkan tó ń sọ nínú íńtánẹ́ẹ̀tì o. Allegedly nǹkan tó ń sọ ni mò ń sọ fún yín yìí o. Wọ́n ní kó fi ogún ológun lẹ̀ ìwọ kọ́ ló ní. Wọ́n ní fún nǹkan pa àwọn láfògìdì pé kí kábíyèsí kó pààrọ̀ wọn. Ó ní kó pààrọ̀ wọn kúrò ní ààfin. Kó fẹ́ ẹlòmíì replace wọn. Torí pé àwọn gan náà contribute sí nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin. Wọ́n ní gbogbo nǹkan táwọn olórí yẹn ń ṣe pé díẹ̀ pé lóòótọ́ àwọn náà ní tiwọn lọ́wọ́ díẹ̀. Pé bẹ́ẹ̀ tí àwọn elders tó wà láàfin, pé púpọ̀ nínú wọn ni ọ̀tá kábíyèsí. Wọ́n ní púpọ̀ nínú wọn ni ọ̀tá kábíyèsí. Pé kì í máa ṣe nǹkan kékeré. Wọ́n ní Ashley olè ṣọ̀ranyàn ni.
ẹ fogún ẹni ẹlẹ́ni lẹ̀. Wọ́n ní kó lọ ṣe traditional right, o kọ̀, ò lè ṣe. Wọ́n ní kó lọ ṣe DNA, ò lè ṣe. Pé kí ni báwo ni Tádé ní káwò tó ń pariwo ọmọ yẹn tó fi rí kankan fi rí pọnpọn pé ọmọ yìí gbọ́dọ̀ kò gbọ́dọ̀ pín nǹkan Tádé ní káwò, ó gbọ́dọ̀ pín fún ọmọ ẹ̀. Ẹrú Tádé ní káwò ní ọmọ ẹ̀ ló máa gbà. Ṣé wọ́n sọ fún ẹ pé nǹkan tó ń sọ nínú íńtánẹ́ẹ̀tì ni wọ́n ní ṣé wọ́n sọ fún ẹ pé ìyẹn Ashley náà bá wí o? Ṣé pé wọ́n sọ fún ẹ pé ṣé wọ́n ní ṣé ìyá Tádé ní káwò ṣé kò ṣe traditional right fún Tádé ní káwò? Wọ́n ló ṣe, wọ́n ló tún ṣe, ṣé kò ṣe DNA? Ẹ̀yin lẹ́ni kó lọ ṣe pé ó ti ṣe DNA lẹ́ẹ̀mejì. Pé still pé kíní yẹn still ọmọ kan náà yìí ń pè. Ashley lọ ṣe DNA, lọ ṣe traditional right fún ọmọ ẹ̀. Gbé ọmọ ẹ lọ sí Shrine. Bóyá ojú òní ti ẹ padà. Ó ti mọ̀ pé ọmọ àlè ni ẹ́. Wọ́n ní kábíyèsí ń sọ pé ọmọ owó tí ẹ ló ń sọ pé kí wọ́n pín nǹkan fún. Ṣé ọmọ ti tòun ni àbọ̀ ọmọ àlè? Ashley gbé ọmọ fún Ọlọ́mọ. Òun ti sọ fún ẹ pé kó gbé ọmọ fún Ọlọ́mọ. Ó ní ṣé ìwọ àti ta ló bá òun ṣiṣẹ́ owó? Òun á pín nǹkan fún ọmọ Ọlọ́mọ, ọmọ tí ò ń ṣẹ̀ jẹun. Gbé ọmọ yẹn gbé Tádé ní káwò lọ fún ẹni tí ó lọ́mọ. Kó lọ máa bá wọn máa dùn, kó lọ dùn nǹkan bàbá ẹ̀ níta. Kì í ṣe ọdẹ tòun. Kì í ṣe ọdẹ tòun, kì í ṣe palace òun. Kò sí right ọmọ ẹ̀ nínú palace torí ó jẹ́ bastard child. Àwọn tí kíní máa sọ̀rọ̀, àwọn tí íńtánẹ́ẹ̀tì wọ́n sọ̀rọ̀, wọ́n fi wé, wọ́n fi tì. Wọ́n ní ṣé ọ̀ranyàn ni? Right wo lo sọ pé ìwọ ló ní baby ẹ̀? Wọ́n fún ẹ. Ìwọ tó ṣe traditional right, ìwọ tó ṣe DNA right, ìwọ fẹ́ máa claim nǹkan ní nǹkan pé ó máa ní ìgbójú o. Pé ìjọ tó ń pín tòjú Ashley ò máa sí nílẹ̀. Wọ́n ní ṣe sure pé mental rẹ̀ pé ó pé ṣá. Pé kán lọ wò, wọ́n ní káwọn Láfún gidi kán lọ wo instead kan ó lọ yanjú nǹkan tó ń ṣe ọmọ wọn. Pé wọ́n ò ṣe, wọ́n tẹ̀lé, wọ́n fẹ́ gba ogún. Ọ̀jájá páàkì àti Ọ̀jájá mọ̀ pé níbo náà ti ń ṣe. Wọ́n ní kábíyèsí lé wọn, ó lé wọn ẹsẹ̀ wọn balẹ̀. Wọ́n ní bí Ashley ṣe fò sókè tó ṣubú lulẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní pariwo pé tòun ti tán, wọ́n ní tí ò tí ì tán. Ó fẹ́ force kábíyèsí. Ó fẹ́ force ẹ láti gba nǹkan náà. Ṣé ẹ mọ̀ pé bó ṣe ń ṣe òògùn yẹn, bó ṣe ń lọ tó ń bọ̀, wọ́n fún un ní oríṣiríṣi agbára. Wọ́n ní kó lọ ṣe báyìí, tó lọ ṣe báyìí, tó lọ ṣe. Mo rò pé àwọn òògùn yẹn tó gbójú lé òun ló fi wá ń pàṣẹ fún kábíyèsí. Tó bá yá lọ pa àwọn èèyàn pé yá o, ẹ jẹ́ ká tún lọ lo òògùn yẹn, ká tún lọ test ẹ̀. Bóyá àṣẹ yẹn bóyá ó máa affect kábíyèsí. Ogun ran wọn kábíyèsí, ẹ má wulẹ̀ sáré ka. Ẹ̀yin èèyàn wa ẹ ṣé o, tẹ fi ń tẹ́tí sí wa. Ọ̀rọ̀ wa ò ní sú yín torí a sọ pé a máa fún yín ní update. Tá a bá sọ fún yín, ẹ máa ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ tún gbọ́ tuntun yẹn ni mo ṣe ní kí n tètè sáré wá fi eléyìí sílẹ̀. Another one tún ń bọ̀. Màá fún yín ní gbogbo bó ṣe ń lọ. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ọlọ́run á bless yín o. Ẹ bá share, kí ẹ bá like, kí ẹ bá subscribe. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. God bless you. Bye.